tí DNA test yẹn ó pọn dandan. mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ àjọ ọ̀màdé ẹ kú ìrọ̀lẹ́ ẹ jẹ́ ká sáré wo fídíò yìí nípa ohun tí bàbá Mohbad sọ lórí DNA test. tí DNA test yẹn ó pọn dandan torí mo sọ nínú ọ̀rọ̀ mi kan pé ó dàbí ẹni tó bímọ lọ́sàn-án tó bímọ láago 2 ọ̀sán ọjọ́ náà ọjà ló bí sí so kò sí ni wọ́n máa rí díẹ̀ ṣùgbọ́n ọmọ Nàìjíríà ni wọ́n ń béèrè fún all over the world wọ́n ti ń béèrè pé kìíní pé wọ́n ṣe so ó pọn dandan kí wọ́n ṣe ó pọn dandan kí wọ́n ṣe so àtẹ̀gbọ́n mọ̀ pé wọ́n ṣe kò sí bóyá fẹ́ ṣe èmi mo sì jẹ́ bàbá ọmọ yẹn so èmi náà ni màá fún ọ ní pòkè àti fẹ́ ṣe o àbí wọ́n fẹ́ ṣe o kí o sẹ́ǹdì ẹni tó lè ṣe aṣojú mi tèmi bá ti sí níbẹ̀ láti mọ bí wọ́n lè fẹ́ ṣe nígbà náà máa ṣe náà kò ń ṣọ̀nà kan ó jẹ́ bí ọ̀nà méjì láti lè rí àrídájú àti pé gẹ́gẹ́ bí tí wọ́n ti bí mi Ìkẹ́rẹ́ Èkìtì lèmi ti wá even Olú Ìkẹ́rẹ́ ṣẹ̀ wá ó ṣẹ̀ dìde kúrò lórí ìjókòó yìí sí ni wọ́n ní wọ́n wá kí mi so a kì í gba ọmọ àlè lọ́dọ̀ wa so irú ọmọ yìí ṣùgbọ́n ìwúrí ló máa jẹ́ fèmí kó jẹ́ ọmọ mi torí ọmọ kan ṣoṣo tó lòun fi sílẹ̀ fún mi ó kọjọ́ mẹ́ta ọjọ́ sátidé tó máa mọ̀ ẹ́ máa kú ó kọjọ́ mẹ́ta mo sì wà pẹ̀lú ẹ̀ tó yẹ pé ó gbé oúnjẹ fún mi ó dẹ̀ gbé ọmọ ẹ̀ sí mi lọ́wọ́ ó dẹ̀ ya fọ́tò mi àti ẹ̀ gbogbo fọ́tò tó yà ṣì wà lórí kìíní ẹ̀gbẹ́ so ìdùnnú ló máa jẹ́ fún mi ó jẹ́ ọmọ mi torí pé mo nífẹ̀ẹ́ ọmọ yẹn but tó bá dẹ̀ jẹ́ ìdàkejì náà kò ní jẹ́ nǹkan tó máa dára tí a bá wà díẹ̀ sí torí ọjọ́ iwájú kò lè sí àǹfààní kan níbi nǹkan òkú gan mo má bàa blame mi pé dáàdì mi lè gba nǹkan báyìí wọlé so ó necessary ká ṣe ọ̀rọ̀ tó sì ó ń falẹ̀ náà lójú mi because èmi ò mọ̀ pé ohun tó máa pẹ́ tó eléyìí ni because kò yẹ kó kó mọ yẹn kó tún máa ráre bẹ́ẹ̀ tó ń jìyà ni níbi tó wà yẹn and alágbára tó jọba àti gbogbo ọmọ Nàìjíríà ń demand pé nǹkan tó fẹ́ nìyẹn so ó dẹ̀ ti ń ṣe wọ́n èmi máa béèrè bóyá tó bá bá yín sọ̀rọ̀ tó sì máa pè ìkan náà àwọn ọ̀gá ọlọ́pàá yẹn bóyá ó ṣeé ṣe wọ́n ti mú nǹkan tí wọ́n ti mú wọ́n lè sin ọmọ yẹn so wọ́n máa yẹ pé bóyá òpó ẹ̀kọ́ lọ́hún ráre níbi tí ó wà so oríṣiríṣi náà ni mo gbọ́ pa so máa béèrè ìmọ̀ what to do. lè sọ táìmù sí mo ṣèlérí tí bá ti bá yín sọ̀rọ̀ tán sí máa pe ọ̀gá ọlọ́pàá láti béèrè pé tí ó ṣeé ṣe nígbà tó ti mú nǹkan tó fẹ́ lò ká lọ sí kókó ẹ̀mọ́kàn máa ráre a lot of people wọ́n yọ sí mi òun rí torí wípé wọn ò tí ì sí ní gbogbo reflection tí wọ́n rí yẹn and a gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀ lórí pé bí wọ́n ṣe máa tètè sí so bó ṣe jẹ́ náà. abiyamọ kú ọ̀rọ̀ ọmọ mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí pé lágbára Ọlọ́run ọba ẹ ní fojú sunkún ọmọ ẹ ní mọ̀sárì ọmọ o ṣé ẹ mọ̀ pé ó pẹ́ tí ọ̀rọ̀ awuyewuye DNA test ti wà ń ta ṣé kìí sí pé òótọ́ ni nǹkan tí màmá Kẹ́mi Olúlọ́yọ̀ ń sọ báyìí àti wípé mo fẹ́ kí a ṣe àkíyèsí nǹkan kan ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹnìkan post nǹkan kan tó wọ́n ní ọ̀rẹ́ Mohbad tó ní wọ́n ti lọ sí DNA test tó dẹ̀ post result ṣé ní nǹkan táwọn ń sọ ń sìn ó túmọ̀ sí wípé fake ni nǹkan tí wọ́n post then gist lover kí ló dé ṣé mo pé I think ìyá Kẹ́mi Olúlọ́yọ̀ ló kọ́ challenge gist lover lórí ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe pé gist lover ń gbà bọ̀dẹ̀ tó ló dà pé òun náà post result DNA yẹn definitely DNA result wọ́n post bàbá Mohbad ò mọ̀ ń pẹ́ torí tí bàbá Mohbad bá mọ̀ ń pẹ́ irú nǹkan tí bàbá Mohbad sọ nínú interview yìí kò ní sọ á ti sọ jáde pé DNA test ti jáde o àwọn làwọn náà mọ̀ kí ló dé táwọn èèyàn ń ṣe bí eléyìí definitely àwọn kan ló ń lo àwọn tó ń ṣiṣẹ́ bíi ẹ̀rọ tí ọ̀rọ̀ Timothy ń gbà yẹn náà bí wọ́n ṣe ń lo àwọn kan nìyẹn wọ́n lo bọ̀bọ̀ kan tó ní òun kéwì níbi kan wọ́n lo oríṣiríṣi àwọn ènìyàn ń gbà yẹn ká má bàa rí ìdájọ́ òdodo ó túmọ̀ sí pé àwọn kan ló dá ẹ̀mí ọmọ ẹ̀ légbodò kí ló ń dá autopsy dúró it's over a month now ṣé pé bàbá ọmọ ẹ̀ náà sọ pé òun mọ̀ pé autopsy máa pẹ́ tó lé nǹkan tó ń sún mi pẹ̀lú àwọn ènìyàn nìyẹn ṣùgbọ́n Ọlọ́run máa fi ojú àṣebí hàn gbogbo ọmọ Nàìjíríà ẹja dìde lórí ìdájọ́ òdodo gbogbo ò lè káwọlé rán káyé dẹ̀ máa bàjẹ́ Yorùbá ní báyé bá tujú àwọn àbàjẹ́ ẹ máa wá gbogbo yẹn tó ń bẹ nínú ayé ni o sáípà tiẹ̀ jẹ́ ìsáípà tèmi sáípà tiẹ̀
kémi náà sa ipá tèmi láti rí i pé ayé dáa nígbà tiwa then ṣé mọ̀ pé bàbá Mohbad sọ̀rọ̀ nípa autopsy kí ló ń delay autopsy result ti jáde Nigeria police ti ń jẹrù lé Fèyí next ogun lábẹ́rẹ́ wọ́n ti ń jẹrù lé lórí ṣé ká sọ wípé wọ́n ti mọ nǹkan tó wà ní autopsy wọ́n fẹ́ fi divert mind wa àti attentions wa kúrò lórí ọ̀rọ̀ autopsy ni ká wá focus lórí Ṣèyí pé Ṣèyí ló ṣiṣẹ́ yẹn ká má bàa sọ̀rọ̀ nípa autopsy mọ́ ṣé wọ́n ti ṣe àbí wọ́n ti ṣe ṣé result ti jáde àbí kò tí ì jáde a fẹ́ mọ̀ Nigeria police ṣé ẹ ti ṣe àbí ẹ ti ṣe àbí ẹ ti ṣe tẹ̀ ń dúró de result ni àbí result ti dọ́wọ́ yín tí ẹ ti announce ẹ jẹ́ kí a mọ eléyìí tó jẹ́ nínú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ Nàìjíríà fẹ́ mọ̀ o kó tó di pé a máa pariwo yín sìn Nigeria police force ń sìn ẹ má gbàbọ̀dé o ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ má gbàbọ̀dé o à ń wò yín àjọmọ̀dé lórúkọ mi ó dàbọ̀.